Yorùbá jẹ́ orílẹ̀-èdè tó tóbi jù ní gbogbo àgbáyé tá a bá mú China kúrò. Wòlíì Tibetan fọ̀rọ̀ lẹ̀ o nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà tí wọ́n sì mẹ́nu bà ọ̀rọ̀ ààrẹ Tinubu. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ wípé Tinubu sọ ní bí ọdún mélòó kan sẹ́yìn nípa bí Nàìjíríà ṣe tóbi ju ìlú kan lọ àti pé bí Nàìjíríà ṣe tóbi ju pé kí gbogbo àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n wà ní abẹ́ ìṣàkóso kan. Kí ni wọ́n sọ? Ẹ gbọ́ ohun tí wọ́n sọ lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. Bàbá yìí sọ nípa ọ̀rọ̀ Sunday Igboho pé ohun tí Sunday Igboho ń ṣe kò sóhun tó bàdí ńbẹ̀ o, wípé bó ṣe yẹ kó ṣe náà ló ṣe ń ṣe yẹn o. Kí ni wọ́n sọ gangan? Báwo ni wọ́n ṣe sọ? Gbogbo ẹ̀ ló wà nínú fọ́nrán yìí tó sì túmọ̀ sí pé bàbá yìí ń jẹ́ kó yé àwọn èèyàn pé ó pẹ́ bóyá oníkálukú á gba ọ̀nà tiẹ̀ lọ́ngbà tó bá yá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wọn nínú fọ́nrán yìí. Tinubu tó ṣe pariwo tó ń ṣe kùdùkẹrẹ káàkiri ṣe bó ti sọ ní 87-88 pé Nigeria is not one, it's bigger than one entity. Aṣáájú náà sọ ó wà pépà ó need to have weaker center kó tó lọ. What we have in just like United States of America, we are going to have United States of Nigeria. What we have in if you want to be in Safara, their goal is for themselves. Ṣé bí nǹkan tó ń wà ní Bakassi tó ní there is trouble in Bakassi? No. It's just the mineral resources they are picking away from the place. So ohun tí Sabinsa forest, something forest, no. So ohun tí Igboho ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. All right, pa. Ó ṣe ń padà bọ̀ wá. Ẹ̀sà ṣe bí Joseph ṣàṣeyọrí. Wọ́n sì Joseph ṣàṣeyọrí. Igboho máa ṣàṣeyọrí náà. Gbogbo Yorùbá máa ṣàṣeyọrí. Yorùbá wà ní Trinidad and Tobago. Yorùbá wà ní Brazil. Ní the whole tribe tó wà lábẹ́ ọ̀run. Yorùbá ló tóbi jù. Yàtọ̀ sí àwọn China. Yorùbá ló tóbi jù. Ṣùgbọ́n láwọn Haúsá pọ̀ jù wá lọ. Láyé ni mo náà wà mélòó ni wọ́n. Ìṣọ́gbà ẹgbẹ́ òbá ní nǹkan ló máa ń pariwo. Ṣé ní pòfẹ́sọ̀? Haúsá mélòó ló bá pàdé ní New York? Àfi pé lè tí Nàìjíríà bá gbé lọ. Ohun tá à ń gbọ́ ni pé wọ́n ní ká ní àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá ká má gbárùkù ti Igboho ni. Tírú àwọn tí wọ́n náà sún mi. Wọ́n bá gbárùkù tó à nílé control wọn tá a bá débi tá a lọ. Let the Lord take the preeminence. Kí lè rí Ọlọ́run bá kó wá sí iṣẹ́. In the book of Exodus 1:9-10-11, ó nígbà tí ọba kan dé tí ò mọ Joseph, ó ní ìyà dé wàhálà dé. Then when you look at the book of Exodus 2:6-10, nínú wàhálà yìí náà bí Mósè. Nígbà tí ó sì orí ọmọ náà sì kíyèsí. Nínú wàhálà yìí náà bí Mósè. Then nínú wàhálà yìí Mósè dàgbà ní ààfin. Tinubu Yorùbá ti wọnú ààfin sí náà. Ẹ̀ẹ́dẹ́gilẹ̀ wá ń kọjú fún. Káwọn èèyàn wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé by 2023 our voice will be heard. Ó wà ní prediction 2022 mo fi hàn ẹ́ náà. Bẹ́ẹ̀ni. Then wọ́n kú tẹ̀m̀bà wọ́n jẹ́ ká dìbò àmọ́ ìta ń lọ. Ẹ̀dẹ̀ rántí ọ̀rọ̀ tí gentleman yẹn sọ. Ó ní èmi ló kàn. Tẹ́ bá fẹ́ mú Yorùbá èmi ni. Tẹ́ bá dẹ̀ fẹ́ mẹ́ni tó kàwé jù èmi ni. Tẹ́ bá dẹ̀ fẹ́ mẹ́ni tó pẹ́ ní politics jù èmi ni. Tẹ́ bá dẹ̀ fẹ́ni tó ní experience jù èmi ni. So bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé mi lọ yẹn má lọ delegate mi ẹ kàn delegate. Tinubu sọ bẹ́ẹ̀. Ó ní tẹ ẹ náwó ẹ kówó jáde. Torí wọlé a máa dìbò. Àbá má dé bẹ̀ tó bá gbó ti lọ ṣe vice president Buhari. Àbá má dé bẹ̀. Bọ̀ tó fura. Ó jí kò sùn. Nígbà tó tún ní kó mú vice president wá mo wọ̀n ẹ pé má mú látọ̀gùn state ó máa delegate bàtà bá ń lọ ó lọ mú Ọ̀ṣínbàjò. Bọ̀dé ń sọ orí Ọ̀ṣínbàjò ti pé padà o orí ẹ̀ ti pé wọ́n jẹ́ kó ní nǹkan tó bá rí nǹkan tó kọ proposal tó kọ nígbà tó lọ́jọ́ ẹni Buhari kò mọ̀ pé Buhari olódo òun rò pé bẹ́ẹ̀ wọ́n máa lè ṣe bí ìdí àgbọn kò ta pútù tí tó fi ṣe tán. Ó dàbí ajá tó ń bá àkìtì o. Wọ́n ti ẹ̀ ní àwọn pàkan tí Buhari tó lọ tọ́jú ara tí Ọ̀ṣínbàjò ṣèjọba pé àwọn èèyàn rí yàtọ̀ wọn látẹ́gùn yẹn pé. Wọ́n nígbà jọ pé dọ̀dọ́rù ló bá ṣẹ̀ sí nígbà tó bá ń pààyàn ní Benue Buhari àmà táyín níbi tó ti jẹ fúra dúdú nù àti túwò àwọn tó lísìn lẹ́sìn ṣé ìgbà tí ẹni ní insurgency kún Nàìjíríà ẹ̀sà ìwọ tó interview mi ń sìn ọkùnrin mélòó ló bí méjì nàìjíríà wo fẹ́ mú kan láti kékeré lọ́jọ́ insurgency ni
abẹ́ tó gbé kámẹ́rà ìfẹ́ lọ́jọ́ ní sójà ó ga o we are under siege ó ga o we are under siege ẹ̀ dákẹ́ let God take his preeminence. wọ́n ní tó sọ ní Psalm 127 from 4 wọ́n ní bí kò ṣe pé Olúwa ṣọ́ ìlú náà aṣọ́ de ṣe la security wa ń dàgbà tí Abacha kó sínú ilé náà to tell you the secret today ogun ọ̀run àti ogun ayé parapọ̀ wọ́n yẹ̀yẹ́. You remember the Tibetan ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí ó lẹ́nu wòlíì Tibetan kí lè ròyìn ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ bàbá yìí pé ẹ̀wọ̀n kì í dènà pẹnu tó bá ti nílò ká sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú nílẹ̀ Nàìjíríà bó bá ṣe rí lọ́dọ̀ tiwọn náà ṣe máa sọ láìsí ìbẹ̀rù àbí ìfòyà ẹnikẹ́ni ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí lórí gbogbo èyí tí wọ́n ti sọ kalẹ̀ yìí ó kí lè ròyìn ṣé ẹ rántí pé nínú fọ́nrán yìí bàbá yìí máa sọ pé Yorùbá ti wà láàfin báyìí o pé ohun tí wọ́n ń fẹ́ yóò tó tó wọn lọ́wọ́ kí lè ròyìn lórí ẹ̀ drop comment and remember to like share and follow us thanks for watching à ń lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dáadé arán mi sí ọ lónìí mọ́mì Olúwa ló fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu